dá àfẹsẹ̀ tún ṣe bí ẹ bá ṣèyí tán àtúnṣe míì sí ọdọọdún láàárọ̀ rógbó ọdọọdún láàárọ̀ àwùsá ọdọọdún láàárọ̀ mo bì ó rà jẹ ọkọ rẹ ló gbé mi wá ó ní kí n kí ọ wàá ṣàmọ́dún.
bàbá owó olóríire ni olówù tó wù ọba ní í ṣe lóde owó ọba tó lóríire tó lálùbárí ìka tó ń ṣe fọmọ tó ń ṣe bàbà Rashidat lágbára ọlọ́run ọba abalado yìí kápá kó ní kápá tábàládò yìí kò ṣe apá òní kò ṣe tábàládò yìí kàkàngà kò ṣe bínú kò ṣe adé torí hùn kò ní rídìí kó komi dúró ẹ̀lẹ́gẹ̀ kí lójú bí pọ́lọ́ tọ́ bá jí ire tọ́ bá fún ire átúrẹ̀ ire oṣù ẹ̀rẹ̀ lágbára lọ́wọ́ ire là ń sọ̀rọ̀ àtàrẹ ẹja bá dúpẹ́ lọ́wọ́ ọba ẹ̀ mọ̀ pé ó yẹ ẹja gbé.